Co-chairman planning committee Alhaji Fatai Are Temitayo. Thank you very much. Gbogbo ẹ̀yin committee mo kí yín o. Ẹ kú iṣẹ́ o. Ẹ kú àìsùn ojoojúmọ́ láti jẹ́ kí 5 years coronation anniversary Ọba Itu Ọlásùnkànmí Yusuf Ọlátẹ̀yìndé kò ṣeé ṣe. Onígbòkó bọ̀rọ̀kú níṣẹ́ ikú ò ní jẹ́ fún ẹ àwọn ọmọ wọn ní ó forí ko. Bọ́n bàrùn lọ́wẹ́ àrùn ò ní jẹ́ fún ẹ àwọn ọmọ wọn ní ó forí ko. Bọ̀rọ̀kú níṣẹ́ ikú ò ní jẹ́ fún ẹ àwọn ọmọ wọn ní ó forí ko. Bọ́n bàrùn lọ́wẹ́ àrùn ò ní jẹ́ fún ẹ àwọn ọmọ wọn ní ó forí ko. Ọmọ tún lọ rà sàsí o. Ọmọ tún lọ rà sàsí o. Orí ọmọ wọn ni ó ti dúró àsàsí o. Ẹni dánwò yìí ó bá lọ ní. Yìí ó bá lọ ní ẹ̀ ó àsàsí o. Lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ ìní pé ó pé ọdún 5 tí Ọba Ọlásùnkànmí tó dórí àpèrè bàbá ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá ẹ̀mí rẹ̀ sí tó dẹ̀ dá ẹ̀mí tiwa náà sí. Inú mi dùn gidi gan fún ayẹyẹ tí kábíyèsí ń ṣe fún ọdún 5 yìí. Inú mi dùn gidi gan torí pé ìmọ̀ta kò ṣẹ lórí 5 years tó fẹ́ ṣe. I'm so grateful to God. Fún ayẹyẹ ọdún 5 tí à ń ṣe lórí àléfà Ọlọ́run tó á jẹ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Wọ́n ṣe ọdún 5 wọ́n á ṣe 20 wọ́n á ṣe 30 wọ́n á ṣe 40 pẹ̀lú àṣẹ Ọlọ́run nínú ọlọ́run àlàáfíà tẹ̀mí gígùn àti àtúndúpẹ́ fún àfi tuntun tó tún ṣì ìwòye ẹ̀mí ẹ̀ wọ́n tún máa ṣe tó jù báyìí lọ lágbọ̀rọ̀ Ọlọ́run. Kọ́lọ́run bá mi fún Ọba Ọlásùnkànmí ní ẹ̀mí gígùn àti ayọ̀ àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ tó máa fi pẹ́ lórí àléfà yìí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Nípa ayẹyẹ ọdún 5 lórí ìtẹ́ àwọn baba ńlá mi tí a máa declare open lẹ́nu tí a dẹ̀ máa ti ẹnu ẹ̀wọ̀ mi ní on the 31st nínú oṣù May yìí náà. Ìdúpẹ́ ni a fẹ́ fi ṣe àti láti fi gbogbo achievement wa àfihàn gbogbo ọmọ aráyé both ní ilẹ̀ bí àti ilẹ̀ òkèèrè kí wọ́n rí gbogbo ìdàgbàsókè tí ó ti wà láàrin ọdún 5. Kò ṣe ìrìn àjò kékeré láti ọjọ́ àkọ́kọ́ títí dé ọdún 5 tí a wà yìí, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó kà wá yẹ láti bí ọdún 5 sẹ́yìn títí di wákàtí kò ní padà lẹ́yìn gbogbo wa o. Ẹ ṣe gan amúkásítọ̀. Question àkọ́kọ́ wípé ìbáṣepọ̀ wo ló wà láàrin èmi àti àwọn ọba tí ó kù. Mo sọ nínú ọ̀rọ̀ mi lákọ̀ọ́kọ́ pé ṣẹ̀rí pé mi nígbà kan èmi ni youngest ṣùgbọ́n nísìnyí mo ti lọ́mọ tó pọ̀. Nítorí pé mo jẹ́ youngest yìí mo rẹra mi sílẹ̀ fún gbogbo àwọn bàbá mi. Bàbá mi ni mo máa ń pè wọ́n. Mo rẹra mi sílẹ̀ mi ò jẹ́ kí n máa sọ pé ọba ni àwọn ọba lèmi náà. Tí ọba fẹ́ ṣe ọba ìlú ẹ̀ ni àwọn náà ọba ìlú tèmi náà lèmi náà wọ́n á máa wò ẹ̀wọ̀n ní sọ ẹ̀dẹ̀. Mo jẹ́ kó mọ̀ pé bàbá mi lẹ jẹ́ o ẹ̀tọ́ mi gbọ́n jù mo fẹ́ kẹ́ ẹ̀tọ́ mi gbọ́n jù wọ́n dẹ̀ gbìyànjú. If there is any mistake ọmọ àtẹ̀tẹ̀ mi onígbogbo nǹkan báyìí mo gbọ́ o kí ló dé bàbá màá ṣàlàyé fún mi màá dẹ̀ fún wọn explanation. Wọ́n á dẹ̀ ní pé explanation mi ó jẹ́ mi kò ṣe pé mo lo ipò lórí ẹnì kankan. So eléyìí ni àwọn náà rí lọ sí ní pé
ọmọ tó yẹ ká fà sókè lọ́mọ yìí so ìyẹn ni àbáṣepọ̀ tẹ́ bá tó yẹ tí bá fẹ́ ṣe nǹkan everyone of them máa ń tọ̀nà Ọlọ́run máa gba ìwà lọ́wọ́ mi ní ìṣẹ́jú wọn. nípa kábíyèsí ẹ rí wípé kábíyèsí jẹ́ èèyàn kan tó jẹ́ pé inú wọn máa ń dùn gẹ́gẹ́ bí question tẹ́ bèrè lẹ́ẹ̀kan inú wọn máa ń dùn sí gbogbo nǹkan o ṣùgbọ́n bọ́lọ́run ṣe dá wọn náà lọ́lọ́run fi gbé wọn dépò yẹn ẹ jẹ́ kí gbogbo wa náà máa dùn sí nǹkan rẹ̀ ojú òní ti ẹnì kọ̀ọ̀kan wa. total different ó ti dé tí ẹ bá dẹ̀ súnmọ́ mi kájọ ṣe báwo ni difference ẹ ṣe tún máa ga sí so gbogbo wa náà làbò bàbá jẹ́ ọba yìí àmọ́ bá fi ṣe rí lẹ́sìn àtúbọ̀ bá fi ṣe rí ìgbà tájọba yìí àmọ́ bí ọjà ọba Adéṣọlá market Ìgbókò Ìgbésà tí gbogbo èèyàn ń pè ní Lusada market bó ṣe rí nígbà tájọba yìí ṣùgbọ́n nísìnyí ẹ̀rí bí ọjà yẹn ṣe rí ọ̀nà inú ọjà yẹn àwa náà mo bá ṣe dé bá ṣùgbọ́n nísìnyí ẹ̀rí pé mo ti ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ tàbá commission palace yìí àfihàn àwà nínú ẹ̀yìn àmà commission ẹ̀yìn bí ọjọ́ mẹ́ta sí mẹ́rin sígbà tá a wà yìí tí a di nílò fún gbogbo ọmọ ìlú mo máa ń fi dá yín lójú pé ààfin kò ń ṣe ààfin Ọlásùnkànmí o kò ń ṣe ààfin Yusuf ààfin gbogbo ìlú yìí ni gbogbo wa lájọ ní gbogbo ìlú àtàlejò àtònílé lájọ láàfin Ọlọ́run kò jẹ́ pé nípasẹ̀ mi la fi kọ́ ní ààfin ìlú ni táwa bá dàgbàdàgbà tá a bá lọ ọba mi tó bá tún dé ó tún lè wò pé style tí mo kọ́ yìí Ọlọ́run lè kó tún fi kọ́ mi ṣùgbọ́n this is the Central Palace. On behalf of His Royal Majesty and all members of the committee of this 5th coronation anniversary, we hereby thank everybody for coming and agbaladura pé gbogbo bá ṣe bẹ̀rẹ̀ lẹ́nu ìgbà táwọn máa parí ẹ̀ táwọn máa sọ̀kalẹ̀ ní on the 2nd of June ní Warawati and wọ́n ní kò wọ́n ti dágbọ́ Ọlọ́run ilé ìta fi sílẹ̀ láyọ̀ àtàlàfíà bẹ́ẹ̀ la máa bá láyọ̀ àtàlàfíà ìgbìmọ̀ táwọn amúsọ́nà yìí àríléwà àròdèjá àrífẹ́mi ìrìn ọkọ̀ dárò àríbi àṣepẹ̀ thank you for coming. àti ṣọdún ní gbogbo ẹwẹ èrò bó ṣe wọ̀lú àtọ́nílé àtàlejò gbogbo wọn dùnú. àti ṣọdún ní gbogbo ẹwẹ èrò bó ṣe wọ̀lú o. àtọ́nílé àtàlejò gbogbo wọn dùnú. wàràwàrà lọ́jà ń ta o. wàràwàrà lọ́jà ń ta o. gbogbo ọlọ́jà tó wọ̀ bẹ́ẹ̀.